that is to say ẹ ó ṣẹ̀ wọ́n ẹ wá o ẹ wá ẹ wá o ẹ wá ẹ yá 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 wá ta lórí o ta lórí ta lórí o ta lórí òrùka Godfather ta lórí ta lórí o ta lórí ta lórí o ta lórí òrùka Godfather ta lórí. Okay. I'll talk to you later, yeah? Bye. Good morning. Good morning. Welcome to Big Soul Hotel. Thank you. Actually, we need the room coming. Emi wa mo isefe o torí a ní single, double àti executive. Fún mi single yẹn kan. Excuse me. Sorry. Adejaye. Ṣé bolo oúnjẹ la fẹ́ wá jẹ nbi báyìí ni? Oúnjẹ náà la fẹ́ jẹ. Ẹ wá ní ti room tó tún book. Oúnjẹ wọn dùn. Ṣùgbọ́n tó bá tẹ̀ lọ ṣe mistake fún wa lóúnjẹ tó ẹ̀rọ lé gbogbo a lè máa sún gbogbo ní public place báyìí mo ṣe ní ká lọ́rùn yàrá a lè gbádùn ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Ìdá kẹsì mi jẹun mọ́. Kí ló dé? Ṣé o rí pé mo jẹ àwọn ọmọ elébi tẹ máa ń tàn wá síbí báyìí? Tẹ máa bá wọn ṣe nǹkan torí oúnjẹ tán fẹ́ jẹ. Ó ti oúnjẹ kákan jẹun ni Ọlọ́run máa kọ́ máa jẹun. You're a madman. Torí ọlá. Bá ti wáyé o, bá ti mọ àyànfín lọ́rùn. Ìpín ọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀rẹ́ mi. Ní sùúrù ṣe ìdá ẹ máa. Ok, ṣé ń padà bọ̀? Yóò máa sọ tèmi fún aráyé. Èmi tó ń pẹ́ Mr. Soundtrack, I gotta sing my own. Ọjọ́ dájọ́ òye, gbọ̀ngbọ̀ aṣọ lọ́rùn. Ọjọ́ dájọ́ òye, I'm going to
sọ ẹlòmíì àtọwọ́ bojú rẹ̀ oníròmìjẹ ọjọ́ ìdájọ́ onílẹ̀ yìí o gbọ̀ngàn wá sọ ẹlòmíì àtọwọ́ bojú rẹ̀ oníròmìjẹ àtòríláyé yìí ó máa ń fi fini sọ́tún sósì ibi tó bá ti bára rẹ̀ ló bára rẹ̀ ìgbésẹ̀ kan ò sí láyé tó máa gbé yàrá bí yóò mọ̀ sí ni ọ̀rẹ́ mi ò tọ̀ mọ́ àdìmú lámọ̀ wù lọ ìtàn láyé yìí jẹ́ òbíríkítí ni ẹsẹ̀ méjì táyé ní ó ti ká kọ̀rọ̀ ìkan ló fi dúró ìkan tó kú o tó lẹ̀ o tó gé kò ṣe gbára lé ṣògbọ́sẹ̀ ohun tọ́lọ́run ṣe fẹ́ mi ní ìbánikalẹ̀ ayé yóò àwa lọ́jà ní ọjọ́ dájọ́ gbọ̀ngbà sọ ọjọ́ dájọ́ nílẹ̀ yìí o gbọ̀ngbọ̀n wá sọ ẹlòmíì àtọwọ́ ojú rẹ̀ ó kápọ̀ bọ̀ gbé gbàdúgbò wa kí ló gbà bẹ́ẹ̀ wà mọ́ wọ́n takò ìlú láì tẹ̀ pé dàkísà aláàkí ara gbéraga ó dẹ̀ láhùn kàn gbé mọ́tò ní àgbà kòkó ń láhùn ẹni tó lo fóṣù nìkan bẹ́ẹ̀ tẹ̀ ọmọ arúgbó ẹni kó nìkan ló ń darí ọmọ báyìí jẹ́ o ìgbéraga náà pọ̀ jù o. Good morning once again, sir. Jọ kí room tí mo ti check out lẹ́nkọ̀dá. ṣé ẹ tún fẹ́. Shut up and give me the key. Ṣáàdì àfà mo máa rí nǹkan ṣàdédé ní godfather já wọlé ń sìn ó lè bẹ̀rẹ̀ sí pariwo kọ́kọ́rọ́ mi dà kọ́kọ́rọ́ mi dà. ọ àbí ó ti ti gbọ́mọ mẹ́wàá tó fẹ́ sáré wá pàjẹ́. ọ a lè sọ. but àárọ̀ iná ló yẹ ṣe check out now. ó lè tí wàá dúdẹ lómi àbí kò ń ṣe godfather.
Good day, sir. Nothing is good about the day. Mo ti lọ check room tí mo sùn mọ́jú nísìn. Mo gbàgbé ring mi síbẹ̀. Mi ò rí ń bẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Ṣé ẹ lè ṣú ọ̀pọ̀ ìbàlẹ̀ gbàgbé sí sá? Ó túmọ̀ sí wípé mi ò mọ ohun tí mò ń sọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó bá tiẹ̀ sọ bẹ́ẹ̀. Sórí àwọn tó bá ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn tí ẹ̀wọ̀n bá rùn lórí wọn. Sá. Oh yes. Kí n rọra repeat it in English. You will spend the better part of life in prison. Ọlọ́run ọba ọ̀nà jẹ́ àmọ́ ṣe bí ọmọ mi tí oṣù mẹ́sàn-án lọ ìwé làbọ̀dọ̀ ṣe wọ́n ti rí. Ìyẹn náà dáa. Ṣé bẹ́ẹ̀ ni kò máa send the picture ọmọ ẹ̀ sí ẹ ní prison ní every year. Ọlọ́mọ ayẹkẹrẹ làbúrúsà ẹ jọ ẹ fún mi ní sọ̀rọ̀ nínú ẹ̀ jẹ́ kí n lọ síbẹ̀ kí n lọ gbogbo ẹ̀ fún ara mi ṣe wọ́n. gbọ̀ngàn aṣọ lọ́rùn ọjọ́ dájọ́ àpètùkù wa o ọjọ́ dájọ́ nílẹ̀ yìí o gbọ̀ngàn aṣọ ẹlòmíì àtọwọ́ fojú rẹ̀ oníròmìjẹ ọjọ́ ìdájọ́ nílẹ̀ yìí o gbọ̀ngàn aṣọ ẹlòmíì àtọwọ́ fojú rẹ̀ oníròmìjẹ àtòríláyé yìí ó máa ń fi fìrí. Oh, ìwọ náà ti rí. Ó ti rí bí mo ṣe dààmú káàkiri. Ó rí bí mo ṣe tú gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ àti bí àti tọ́ílẹ̀tì lọ́hùn. Kò sí tí mi ò tí ì tú o. Mi ò rí ríǹgì mi. Ṣó ti wá rí i pé ẹ̀wọ̀n ti ń dúró de gbogbo yín báyìí? Àbórí. Ọkọ ẹjọ ẹ má wọrí ẹ ṣe sùúrù tó lọ́wọ́ bá láǹjù lọ ẹ ṣe sùúrù ẹ wo ẹnikẹ́ni tó ń kó lè tún bí báyìí ṣe sálárì ẹ̀ la máa fi di. Sálárì ẹ̀ la máa fi di. Manager, ríǹgì tí mo ní mò ń wá yìí èlò ló rò pé wọ́ọ̀tì náà? Èló ni wọ́n ń ta sá. 10M. You see gbogbo owó ẹni tó gbọ́ ojú nínú wọn bẹ̀rẹ̀ gbọ́dọ̀ 9,000 naira lọ ní ìwà mẹ́rin tó ń kó lè jẹ́ nínú wọn sìn tí sálárì ẹ̀ bá wọ 9,000 naira ni wáyé kan tí sálárì ẹ̀ wọ 9,000 sìn èmi máa para fi 1,000 naira kún fún ara mi making 10,000 naira so màá kó fún yín àti pé mo gbà yín pé lost tèmi nìyẹn. Manager, are you okay? mo wá okay sir. À ń wéru ọ̀n wéru. Mo ní ríǹgì wọ́ọ̀tì 10 good million naira. Òun bá mi sọ̀rọ̀ 10,000 naira. Ṣé etí òògùn elépo tó wà létí ẹ̀ ni? ẹ jẹ́ sá. Ọmọ tó sọnù. 10 me what? 10 good million naira. 10 million naira. òrùka tó ń fi sanwó. Irú ríǹgì wo ló rò pé mò ń wá ná? Ó rò pé just ordinary ring ni mò ń wá ni. Diamond ring for that matter. Diamond ring ni mò ń wá. ṣé magic ring ni 10 million. Wo bí sórí tí n bá ní sùúrù fún yín díẹ̀ tẹ́ ẹ̀ bá rí n tí nǹkan máa ṣe ni pé màá kọ́ sílì hòtẹ́ẹ̀lì màá kọ́ tìpaná àti wọ́ ọ àtàwọn kó wọ́ kàṣẹ́ o gbogbo yín ẹ̀wọ̀n lẹ́ bá kú sí ẹ mọ́ mímẹ́. ẹ sà ẹ mọ̀ kó ṣẹlẹ̀ màá lọ make sure pé mo ṣe investigation mi dáadáa sìn màá mọ ẹni tí ó tún ibà ẹ ṣe a máa rí. èmi ò gbọ́ ẹ mú ẹ̀yìn ẹ̀tẹ̀dá ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tẹ̀tẹ̀lẹ̀. ó lè ti bọ́ ń sìn. 10 million lórúkà ẹ má rí sa ẹ fún mi sọ mínísà ṣe wọ ẹ jọ ẹ má bínú ẹ má rí. talórí o talórí talórí o talórí òrùka gọ́fàdà talórí. ṣẹlẹ̀ sá jọ tẹ́lẹ̀ ní tó kílẹ̀ ní gbogbo ọ̀nà fọ̀fúlà rẹ̀. Lọ́ládé ni sà ṣé kò sí. Lọ́ládé ni olùsáré pé mi àti gọ́fàdà láti kọjá sí ó ní òun òrùka òun ó gbàgbé síbẹ̀ yẹn mójú àárọ̀ yìí ó dẹ̀ ti padà dé bẹ́ẹ̀ sìn kò rí rárá gbogbo bẹ́ẹ̀ ló ti tú yánnayànna tí kò sí nǹkan tó ó fẹ́ lè kápá kó kápá ó dẹ̀ lórúkọ tá à ń sọ yìí ó wọ́ọ̀tì 10 million naira tí òun bá ti rí gbogbo ẹ̀ tó wà báyìí lẹ́yìn ìgbà táwọn bá ti bí patán ẹ̀ bùrẹ̀ máa lọ ṣẹ̀ wọ́n ni. Ọlọ́run ń jẹ́ ká rógun ẹ̀wọ̀n. Ọlọ́run jẹ́ ká rí ká má bàa rí sísìn lọ wá fún mi right now. talórí o talórí talórí o talórí òòṣà gọ́fàdà talórí. ẹ̀yà wa 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 ẹ̀yà wa. talórí o talórí talórí o talórí òòṣà gọ́fàdà talórí. Lọ́ládé jọ jẹ́ ìrìn yẹ.
ṣeun sórí nǹkan tó ṣẹlẹ̀. ń rí. ó rí ṣé ọkùnrin tí máa ń sọ fún ẹ pé ọmọ ọlọ́ládé yẹn ó ya ọ̀lẹ mo mọ̀ pé tí bá Ṣadé dì ni o ó ti ní tóun bá ti ṣiṣẹ́ díẹ̀ kíyẹn wá pé òun lọ táwa bá ti wá parí gbogbo iṣẹ́ á wá padà wá a máa sọ pé ká má bínú sórí gbogbo eléyìí mi ò ní tèkè mọ́ o it's becoming too much of her now kí ni problem ẹ. Alaba ó ṣe take it easy èmi mọ̀ wípé ọjọ́ kan mánéjà tàbí olórí oko máa ká wọn pẹ̀lú èké ìbídùn tí wọ́n bá káàkiri wọ́n máa ṣiṣẹ́ tiẹ̀ lọ fún wọn sílẹ̀. wàhálà wà o wàhálà ọlọ́run má jẹ́ ká rogun wàhálà o. àmì o godfather gbàgbé diamond ring sínú yàrá tí òkè láàárọ̀ yìí wọ́n dẹ̀ ní wọn ò rí mọ́. ẹ̀yà mi padà wá gbowó wà gbọ́ mọ́ ìyẹn ló wá sọ pé wàhálà wà èmi mo bá wọn tọ́jú ẹ̀ ńgbà tí mo clean. Thank God. Kimba, ṣe pípa mi máa rí ríǹgì mọ́. Ó ṣe kí ni? Mi mú ibi tí ó fẹ́ sí. Mo dẹ̀ ní wàhálà wà, oníkòsí wàhálà. Wo, mo ṣàjẹ́ kó yé mi pé Godfather ní gbogbo èèyàn tó bá connected to this ring ló máa kú sẹ́wọ̀n. Mo dáhùn. Mo gbé o, ibi mo fi sí. Lọ́ládé. Mo kàn tẹ̀ ní kí n bá wọn tọ́jú ẹ pé tí n bá fún wọn wọ́n lè compensate yín ni o. Kódà sórí àmọ̀ràn mi fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ níbi tó bá béèrè ríǹgì lọ́wọ́ ẹ kó sọ pé o rí o. Ṣadé mi ò lè parọ́ ṣàmù pé mùsùlùmí òdodo ni mi lè parọ́. Òótọ́ ni mo ti gbàgbé ni mo ti gbàgbé ó tiẹ̀ dábẹ́ tí ìwé bá tiẹ̀ fi lè lọ sẹ́wọ̀n wàá lè máa ṣe wáàsí fún àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ tó kún bẹ́ẹ̀ pé ibi tí òótọ́ gbé mi dé rèé o. Ọlọ́run ní jẹ́ kí n bá wọn ṣe wọn lọ́la kún fàyà. Wo ó dáná owó tí mo ní ni mo yẹ ẹ̀yẹn o mánéjọ́ ni mo fi ṣe reception tó ti yẹ àmọ́ nǹkan méjì ló máa wá mú ìsídà kó mú ẹ̀wọ̀n àbò kó mú irọ́ pípa. èwo ló wá múnú méjèèjì báyìí. Nínú kíni? Nínú ọ̀rọ̀ àti ẹ̀wọ̀n ni àwọn àṣàmù kan bẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ pátápátá kò sí ti mi ò gbọ́n náà. Ẹjọ́ bàbá mo fi Ọlọ́run bẹ̀ ẹ pa mí sílẹ̀ má pa mí sílẹ̀ ẹjọ́ ẹ má jẹ́ kí n ṣe wọn. Kí ló dé? Ìwọ̀n fìtì mi ni. Kò sẹ́ńtẹ́wò fìtì òun kálukú ìlàṣọ ẹ̀ size by size náà ṣe sẹ́wọ̀n ẹni tí ò fa ìtú ẹ̀ ó wà lẹ́wọ̀n ẹni tí ò tọ́ ẹ lójú orí ó wà lẹ́wọ̀n ẹni tó wá ń sọ̀m ó wà lẹ́wọ̀n kò sẹ́ńtẹ́ páàní wa lọ páàní wa dé. Ẹjọ́ ẹ má jẹ́ kí n ṣe wọn kó dá fún mi. Ó fẹ́ lọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ lórí àdéhùn ni. Àdéhùn? Bẹ́ẹ̀ ni. Kí làdéhùn? Ṣó ti gbọ́ nípa orin rí papaparan pamparan pampam pararan pararan pampam. Kí ni ìtumọ̀ ẹ̀? Ok bèbè jẹ́ ká kó lábò ó bèbè jẹ́ ká kó lábò kó lá. Ó dà pé ẹ gbádùn. Mo ti jẹ́ ẹ̀kan péré mi ò ní takú síbẹ̀ kí n kàn débẹ̀ láì kí n dẹ̀ kó bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀. Ẹ̀kan kọ́ ẹ̀mejì ó dà pé ẹ gbádùn. Lọ́sẹ̀ wọn. Mo mọ́nẹ́jà wa wà báyìí o. Ojú yìí ni ṣe máa rí ẹ̀yin àgbáyé òṣì. Tó bá wá rí nǹkan Ìkòyí straight. Màá mọ́ni tó ẹ̀dẹ́ ẹ̀rí ìdíyà ìmọ̀lẹ́kẹ́ blackmailer ní tí mo fi ń jẹ omi yẹn kò sí blackmailer bí mi Nàìjíríà. Bọ́ládé nínú hardware àbí software èwo ló fi ká fi yanjú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Software ni sà. Ló fẹ́ ká fi yanjú ẹ̀ I trust you. Náà mo fẹ́ kó jẹ́wọ́ fún mi ní ọmọ fọlọ́ ọmọ bẹ́ẹ̀ o gbọ́ Godfather sùn síbi àmójú àárọ̀ yìí ó dẹ̀ jáde ló gbàgbé òrùka ẹ̀ diamond ring náà pé kì í ṣe òrùka ẹlẹ́lọ́ o ńgbà tó dẹ̀ máa délé kò rí òrùka yẹn mọ́ ó ti padà dé bí ń sìn gbogbo bẹ́ẹ̀ ló ti tú yánnayànna náà ìwọ́dẹ ló wọ́ bẹ̀ tó clean bẹ́ẹ̀ òrùka ẹ̀ wá. Mi ò mọ̀. Lọ́dẹ èmi ni mo ń bá ẹ sọ̀rọ̀ ó mọ ọwọ́ tí mo fi mú ẹ má jẹ́ kẹ́rù bá ẹ mo fẹ́ kó jẹ́wọ́ fún mi please ibo lorúkà Godfather wa. Mi ò parọ́. Ọ̀gá èmi náà ti bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó bá wọn lórúkà ó dẹ̀ lóun bí. Are you mad? Ẹ má bínú sá.
ọ̀rọ̀ tí mo ń béèrè lọ́wọ́ ẹ wọ́n ni mo direct ẹ sí. jẹ́wọ́ ọmọdé yìí jẹ́wọ́ àánú yín ṣe mí tó o bá sọ mi dórúkà wà gbogbo ilẹ̀ ìjọba ṣẹ̀wọ̀n o. ẹgbẹ́ wọn sọ tó kọ fún ẹbí máa ń ṣe wà lókè yẹn ó gbé bọ́dá ní. tó bá bọ́lẹ̀ sí àgàdo bá tẹ̀ fojú kó wọ́n tí wọ́n sọ pé wọ́n ló kílè mi báyìí ó máa ń yẹn pa ni. ó lè ti tó òun bá rí lẹ́gbàá tó bá sí ní ibà ìpàtọ́ sí gbogbo ẹgbẹ̀rún wọn lọ ẹ̀wọ̀n lẹ́bíbọ̀dì lọ. tẹ́ ẹ bá ń lọ kó lọ sínú ẹ̀wọ̀n nínú àwẹ̀ yìí kẹ́tọ́ sí wọn nídàájọ́ náà o mo ń sọ tó. máníjà. Ṣadé Báládé sọ̀rọ̀ tí ò bá jẹ́wọ́ wọ́n báyìí tó bá gbogbo ẹni gbà sí tó bá gbé yín sí àti sínú gbọ́dọ̀ dìdájí ọ̀la yẹ́sà mo bọ̀ sà. ta lórí o ta lórí òrùka godfather ta lórí o ta lórí o ta lórí òrùka godfather ta lórí. ẹ fẹ́ gbọ́n pa kẹ́yà wá ní bẹ́ẹ̀ ò rí ẹ ó ṣẹ̀wọ̀n. ibi ló wà ibi ló gbà lọ ẹ̀wọ̀n kí wọ́n jẹ́ straight. ẹ̀wọ̀n bá wò. yẹ mi sí wàhálà mi tí ìmọ̀ṣẹ́ tọ́gbẹ̀ ẹ̀ fún ló tẹ̀lé. mo mọ nǹkan tó ń gbà fún iṣẹ́ gbéborùn gbéfìlà ni wọ́n gbà fún. I'm very sure pé báyìí pé wọ́n máa ń ṣe gbéborùn ní Olympic ó ti máa gba gold medal. ọ̀gbẹ́ni ẹ̀sán jàre ọ̀rọ̀ tí mo máa ń sọ yóò máa ń ṣọ̀rọ̀ àwàdà kò máa ń ṣọ̀rọ̀ yẹ̀yẹ́. ó dáa o CNN kí la rí gbọ́. àní godfather wá bí báyìí ó sùn sí yàrá tó máa ń sùn sí nígbà tó máa check out ó gbàgbé diamond ring ẹ̀ síbẹ̀ ó wá padà pé kò wá mú diamond ring kò bá rí ń bẹ̀ mọ́ godfather ti ń kí báyìí o ipò tó wọn bá ti rí ó ní gbogbo yín lẹ máa ṣẹ̀wọ̀n ẹ̀ o. ẹ̀wọ̀n bíi ti bò. abóhùn ni Ṣadé wá pé Lọ́ládé fúnlẹ̀ kan. òun náà ló máa jẹ́ because Lọ́ládé ló lọ clean room yẹn nígbà tí godfather check out. abájọ táwọn méjèèjì fẹ́ra wọn lásìkò rọ̀. wàhálà tí wọ́n nìyẹn tó bá wọn Lọ́ládé kó jẹ́wọ́ tó bá jẹ́wọ́ àbàbẹ̀ chief pé kí chief dáríjì àmọ́ tí yóò bá jẹ́wọ́ á sì dẹ́nu ọ̀nù ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìtajà kó má dàbí ẹni pé akọ̀lẹ́ ń gbà ṣòro àmì mi ń tèmi o Ọlọ́run má jẹ́ mi ò lè ṣe wọn láìlẹ́. ó dà ń pọ̀rọ̀ mi ò yé yín ṣá mánéjà sọ wípé godfather sọ pé diamond ring yẹn worth 10 million naira. 10 million what? 10 million naira. wow ní sùúrù tó bá jẹ́ pé 10 million naira ẹ jẹ́ ká ro kí ni dáadáa tó bá jẹ́ pé 10 million naira Lọ́ládé ò ní láti jẹ́ fún ṣífù rárá. kí ló mean. nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé gbogbo apáta a máa bá fara jẹ ìyá yẹn tó bá fara dà yẹn tán tí wọ́n ti gbàgbé pa ring ẹ̀ tí godfather ti gbàgbé pa ẹ̀ ṣùgbọ́n ní 10 million naira ní ring ẹ̀ tábà máa dé black market bí a kárí níbi 6 to 7 million naira àmàta a dẹ̀ máa ṣe owó yẹn silently láàrin ara wa but ẹ má jẹ́ kí ro pọ̀ especially bàbá kòkó yẹn torí màá yẹn ó láì kówó gan. 10 million ìyá 10 million naira ẹ̀wọ̀n. Alaba pẹ̀lú 10 million naira màá gbàgbé ẹ sínú iṣẹ́ tẹ́nà yẹn. ara yóò jára yá o. jẹjá tí ká jẹjá 6 million naira lílé ń ṣe yìí. ní ẹ̀ bá ní mo fẹ́ràn owó náà nù àbí bàbá bá lè sẹ́yìn tó wá ní. ṣé ìdí iṣẹ́ kúùkù yìí à ń ṣe bẹ̀ à ń ṣe ìrẹsì náà lẹ́fẹ́ kí n kú sí. ẹ wá mo fẹ́ràn owó. ewu bàbá kúkú ẹ tẹ́kọ̀ọ́ yìí bí o mo ti sọ fún Ṣeun àtàlàbà wípé mi ò ní sọ̀rọ̀ ìfún yín o ẹ má jẹ́ kó dìjà o. èdúró ṣé Lọ́ládé ti jẹ́ ọ́nì kọ̀ọ̀kan ló ní ojú rí. kò jọ̀wọ́ o. ó dà bẹ́ẹ̀ bí o ṣe jẹ́wọ́ nǹkan lọ́dà ṣùgbọ́n ìta àwàyọ kò ní ìsìn ní Àlàbá àti Ṣeun ẹ̀jẹ̀ ayọ̀ àwọn méjèèjì kò. ẹ má ṣe hàhà kó lè tó apẹ́ ni gbóhùn hàhà mi. bàbá ìmọ̀já ṣe bẹ́ẹ̀ ni ìmọ̀já bá ní kájọ nìyàn kó ń rò nínú rẹ̀ plan nínú wa sọ̀sẹ̀ sí fún wo ṣe rí àbá gẹ̀tìmánù àti fúláwà anílé èèyàn méjì ní dojú rí ọ̀ràn èèyàn méjì ní kejì ayọ̀ kúrò nínú rẹ̀ ní ó lè tó apẹ́pẹ́. ó ti dì múlẹ̀ báwọn ẹ̀jẹ̀ ayọ̀ wọn. ṣé ká má sọ fún bàbá gẹ̀tìmánù. géètì má sọ fún géètì kádà má ó dẹ̀ lólè. kádà má sọ fún gí fúláwà. sórí èyí gẹ̀tìmánù bójú rẹ̀ ó sì máa rà ní ọ fẹ́ràn owó ẹrù rẹ̀ á sì máa dùn. tó wá rí Ìjẹ̀bú
ó lè pààyà ẹ̀ torí owó ó lè kọ́ ọmọ Ìjẹ̀bú wọ́n fẹ́ràn owó kú. ẹ ẹ lè bá mi sọ̀rọ̀ tí ẹ ẹ lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́. o ti so ìwọ náà ó lè kọ lágbára lọ́wọ́lọ́wọ́ ètè lọ sáyé ìfọdọ. Bàbá ìjẹ́ wọ́n fi iyọ̀ sínú oúnjẹ mi. Iyọ̀ a jẹ́ pé ìwọ náà dá mọ̀ ní sórí iyọ̀ yìí bọ́mọdé báyìí lè mọ̀ jẹ́ orí rẹ̀ ó wà pé tọpọlọ rẹ̀ wá sílẹ̀ gidi ju tàtẹ̀yìnwá lọ pàápàá jùlọ àwọn ọmọ tó wá ń ṣe ẹ̀sáàmù lọ́wọ́ yóò mọ̀wé ju àwọn ẹlẹgbẹ́ yòókù lọ. èyí ò bá lọ́pọlọ tí máa ń gbàgbé ìmọ̀ ṣáà tí máa wọ́n lọ sóúnjẹ fún ajẹ́lẹ̀ ni yóò wá mọ̀wé bí. bẹ́ẹ̀ ò rí ẹ ó fẹ́ràn ojúra bẹ́ẹ̀ ò rí ẹ ó fẹ́wọ̀n rúnmú bẹ́ẹ̀ ò rí o gọ̀ǹgọ̀ aṣọ bẹ́ẹ̀ ò rí o gọ̀ǹgọ̀ aṣọ bẹ́ẹ̀ ò rí o gọ̀ǹgọ̀ aṣọ bẹ́ẹ̀ ò rí o gọ̀ǹgọ̀ aṣọ. mo ti mọ̀ kó máa ṣẹlẹ̀ mo kó tẹ̀ máa jóná sórí bọ̀bọ̀ kúkú yẹn ó kí alex tó jẹ́ pé ó máa jóná. káká àmdó ṣe náà kiri opportunity rà àmdó ṣe náà ẹ jẹ́ ká bọ́n lápọ̀ náà ẹ̀ náà. ọ̀rọ̀ kí là ń sọ kí ni pọ̀ gbọ́ kí ni sẹ́yìn là ń sọ ni àní pé godfather wọ́n wá sí bíbá ìlànà wọ́n wá sùn sí bíbá wọ́n gbàgbé diamond ring wọ́n sí bíbá. dead story gbáyé ti gbọ́ gbáyé ti gbọ́. ẹ túbọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni ànílọ́ládé nìkan ló wọ yàrá yẹn lẹ́yìn ìgbà tí godfather kúrò ń bẹ́ẹ̀. yẹmi sí another dead story ayé tó ti gbọ́ yẹn náà ó kéke bíi. ó dáa ẹ mọ nǹkan manager sọ wípé ríǹgì yẹn worth 10 million naira. 10 million naira. 10 million naira. 10 million. jo ṣe mi dédé wọn ṣàlàyé kálẹ̀ dédé náà rò tó jẹ́ kí n gbọ́ but ó jẹ́ kí n realize of ọkàn ní ẹ̀ worth 10 million naira yes. òrùka kan ṣoṣo 10 million. ṣé ìwé diamond ring ni. ọ̀dọ̀ bàbá kúkú mo ti ń bọ̀ yìí o bàbá kúkú ti sọ wípé ká sọ fún lọ́ládé wípé kó má jẹ́wọ́ o kó má sọ kankan o ká fara dàyà yẹn kò yẹ yín bẹ́yẹn tégbé bá ti re gbé tégbé ti re gbé tí gbogbo ẹ ti die down àwa wá mú ríǹgì àmọ́ lọ sí black market àtà at least àrí bíi 7 or 6 million naira ń bẹ̀ àdẹ́ẹ̀pín láàrin ara wa ṣùgbọ́n kò sì tí ń bẹ́ẹ̀ o owó ti wà ní ọ̀hún kò yẹ yín bọ̀dún kan bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú ibà kí má bù yín gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi. ṣó ti yẹ yín. ìṣòwò yín bẹ́ẹ̀ o àwa la lówó ẹ̀yẹ má jìyẹ má wọrí. olóṣìwèrè. ẹlẹ́kọ̀ọ́ rí. àbọ̀bọ̀ tó sọ àwa ó tó àwa. ọ̀nà tí ṣe pè sọ. 6 million tó sọ mílíọ̀nù àwa wọn ò ní fún abẹ́rẹ́ sọ yẹn o. àwa ara àmàjọ pín àwa yàn conjunction of kìnnì wọn ló papọ̀ collective now. ó yẹ kó lọ sọ hospital ó sọ àwa personalize ó padà àwa ẹ̀yìn àwa ó tún kò fowó yín bẹ́ẹ̀ o. ní collective now wọn lò àwa. tí wọ́n bá pín owó yẹn wọ́n á mọ̀ wípé blackmailer kan wà láyé yìí tó lè ba orúkọ yẹn jẹ́ dénú sáré èmi ni igi jẹ́gẹ́rẹ́ bàbá ìyàbọ̀ èmi ni àwa kò yí bẹ̀rẹ̀ wá sí ẹ̀yìn èmi mi ò lẹ́nu gbogbo ayé yà gbọ́. ẹ o àkùtùpọ̀ àwù that is to say ẹ máa gbọ́n pa that is to say ẹ máa ṣẹ̀wọ̀n that is to say ẹ ó fẹ̀wọ̀n jura that is to say ẹ ó ṣẹ̀wọ̀n. jẹ́ kí ẹnì pẹ̀lú kọjá sí ọ́fíìsì mi táwa sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n tàbí tọmọ ìyá. ẹ wá o ẹ wá ẹ wá o ẹ wá ẹ yá 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 wá ta lórí o ta lórí. by the time tí godfather bá padà wá sísàlẹ̀ ẹ̀sìn tó rí i pé ẹ̀ tí rí òrùka òun ìwọ lóhùn kókó ọ̀rá gbàgbé nípa òrùka yẹn ni kó lóun ò fẹ́ mọ́ kó lúkálukú máa bá tiẹ̀ lọ. èmi màá wá mo ṣe máa pe lọ́ládé tí màá bá a sọ̀rọ̀ tá a sọ ibi tó rùka wà fún mi àwa lọ tà àwa fún mi níṣẹ́ àti tèmi bó ṣe 5 million ní o bó ṣe 6
bó ṣe 7 àti ìṣọ́ọ̀tì náà tí n bá wá gbaṣẹ́ àti tèmi màá wá lọ gba self-contained fún boyfriend mi àti ẹlẹ́jọ́ máa ríra torí ilé àwọn parents ẹ̀ tó wà yẹn ò tiẹ̀ pè mí rárá. èmi Fọláṣadé màá máa ṣe báyìí. Talórí o, talórí, talórí o, talórí, òrùka gọ́tàdà talórí. Talórí o, talórí, talórí o, talórí, òrùka gọ́tàdà talórí. Ẹ̀yà wa, 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 ẹ̀yà wa. Talórí o, talórí, talórí o, talórí, òrùka gọ́tàdà talórí. Talórí o, talórí. Ṣé kí n sọ tó wà fún ẹ? Mo really admire courage tó ní gan. How do you mean, sir? Good. Pẹ̀lú gbogbo wàhálà tí mo fún ẹ tí mo halẹ̀ tí gbogbo àwọn ọ̀rẹ́ náà tó ní ká kú sọ̀tún nípa ayé ìpayọ̀ síbẹ̀síbẹ̀ ò dúró lórí pé ìwọ kọ́ ló mú tó bá ṣe pé mi náà mi lè jẹ́wọ́ mọ́. That is the fact. Ó wá mọ́ kọ́ mo fẹ́ kó ṣe ń sìn lẹ́yìn tí gbogbo ẹ̀ bá lọ tẹ́gbẹ̀rẹ́gbẹ̀ I'm quite sure wọ́n yẹn máa padà gbàgbé òrùka yẹn náà ni kò sí nǹkan kan. You understand? Má sọ fún ẹnikẹ́ni mọ́ láàrin mi pẹ̀lú ẹ̀ báyìí nìkan ni. Then after that bóyá lẹ́yìn oṣù kan oṣù méjì àjọ máa lọ tà á ní. Tá a bá dẹ̀ ta you will take 60% and the 40% will be mine. How about that? Ọ̀gá, èmi kọ́ ni mo. Bọ́ládé máa rí mi rí i pé mo á ṣe mánéjà òtá ẹ̀ ń bí bayọ̀ ọmọ gbòòrò lèmi so tí n bá rí ọmọ kan tó jẹ́ pé òun fúnra ẹ̀gbọ́n ọmọ tó mọ̀ jẹ́ ni máa ń láìkí ọmọ bẹ́ẹ̀ that is the fact mo rí ta dáadáa ok jẹ́ ká ṣe báyìí tí 40% yẹn bá pọ̀ jù let me take 30 then 70 will be yours. Ọ̀gá, èmi kọ́ ni mo mú ríǹgì kò ṣàṣeṣe kí n máa parọ́ mọ́ra mi èmi kọ́ mo mú. Manager yìí dà. Ó tún lọ sọ́fíìsì. Ó ráyè lọ sinmi. Ó lọ relax. Àbí? Ṣé yẹ̀yẹ́ lẹ́ ń pè? Ẹ̀ ṣẹ̀wọ̀n. Kí ni mo wí? Ẹ̀ ṣe ẹ̀wọ̀n. Ok. Aláṣẹ wa pẹ̀pẹ̀ yìí. Ọlọ́run jẹ́ kí n ṣe mi ní rògbò ẹ̀wọ̀n ayé mi. Kí ni ń ṣe gan-an olówó? Kí ni Diamond League ló ń 10 million? Tó lè fi ilé ẹnu yìí tí wàá ń pọ̀ jù ó Ọládé má jẹ́wọ́ o Ọlọ́run ní jẹ́ o jẹ́wọ́ 10 million ṣọmọdé owó o. Manager! Yes sir. Manager! Sir. Ebi ló tún wà. Kí lè ṣe báyìí? No sir, ọmọ tí wọ́n sọ pé ó clear ní room yẹn wọ́n ní mo interrogate báyìí sínsìn báyìí. I see. Ṣé wàá rò pé o lè handle kéèsì báyìí? Ṣé o lè handle kéèsì yìí? Ẹ má wọlé fọkàn yín balẹ̀ òye ń sìn gbogbo tí n bá bí tí ò bá jẹ́wọ́ fún mi èmi máa pe ẹni tó ní hòtẹ́ẹ̀lì ń sìn ó máa débi báyìí then máa pe àwọn ọlọ́pàá kan investigate issue. Ó bẹ́tà o lè ṣe yẹn nísìn ní kíá ṣé ní sìn. Ẹ má wọlé máa ṣe é sí ẹ má wọlé ẹ̀wọ̀n dé. ẹ jẹ́ excuse me sir. Ẹ̀wọ̀n dé. Lọ́gbọ̀n mú. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ayé ṣe gbogbo pátápátá. Mo ṣe mọ̀ báyìí pé ayé ṣe gbogbo pátápátá. Mo ṣe mọ̀ pé kò sí kankan tó ní làákà ẹ̀yọ̀ kan. Ẹ mọ̀ pé wàhálà la wà. Ẹ wá dúró sí bíbá ẹ bẹ̀ sí ní sọ̀rọ̀ nípa yòǹpayò ẹ̀ ń sọ̀rọ̀ síra ẹ̀ ń létí ẹ̀ ń sọ yánmọ̀. Kí ni problem iná? Ẹ dáhùn. Tá a bá rẹ́ni tó ní ìkọ̀kan nínú kí ló dé tẹ́ ẹ lè sọ jáde? Ká mọ̀ ẹni tẹ́ máa tákù. Ṣé ẹ fi kọ́kọ́ wá mọ́ fún mi ní? Ẹ dáhùn. Ẹ ń fẹ́ wọn ṣeré o.
yes. n tẹ́mi rò gẹ́gẹ́ bí àgbàlagbà ò ní wípé ẹ jẹ́ kí gbogbo wa lọ káwọn ọkùnrin ká dọ̀bálẹ̀ káwọn obìnrin ká kúnlẹ̀ ká lọ bẹ godfather kó dáríjì wá ṣe bórú ká lásán ni. ó rí sọ sà bẹ́ẹ̀ ni sà ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó wà ní ti kọjá bẹ́ẹ̀ ó ṣe kí ni ó ti kọjá bẹ́ẹ̀ mo rò òrùkẹ́ lẹ́lọ́ lẹ́pẹ́ ni kì í ṣòrùkẹ́ lẹ́lọ́ kì í dẹ̀ ṣe pé bí wàá ògbó ẹjí ẹ ni diamond ring 10 million naira tó ń bá talé bàbá ẹlòmíì nínú ìkòkà ó tẹ́ mọ́ sọ fún yín ọ̀rọ̀ gbọ̀ngàn kọ́ ẹ fi ẹ̀wọ̀n ṣeré mo sọ fún yín. ẹ jọ sá. o ti fẹ́ jẹ́wọ́. pàdé kí màá fi ṣe ẹ̀gàn ṣé mi sọ mi bá jẹ́wọ́ dán ẹ jọ jáde ṣé ẹ mọ́ ọ lọ́ládé ṣé o yóò sọ ẹ sọ fún ọ̀hún ti rí ríngì yẹn dán. orí ìwọ burú ni ṣèṣe kórì rẹ dàrú. mẹ́bí. ewu kí wọ́n bí ọkí náà dáhùn. a kò mẹ́bí. bẹ́ẹ̀ni o sì sọ̀hún tó ọ̀sẹ̀ ń bẹ́ẹ̀ nu aṣọṣọ. ìwọ ṣe máa ń parọ́ nǹkan mọ́yàn báyìí ṣoṣooṣo orí rẹ̀ lọ́wọ́ ẹ̀rì ni. a kún ẹ mẹ́bí nu. gbogbo ọ̀rọ̀ yóò tẹ̀ wá fẹ́ yé mi mọ́ báyìí tálá gbá létí gan-an ta létí ro. bẹ́ẹ̀ sọ́hún bẹ́ẹ̀ ṣe tóbi tó ní ṣe sọ̀rọ̀. ó dẹ̀ ní sùúrù rárá bá sọ̀rọ̀ náà ṣé wàá tẹ̀ ti nígbà tí tẹ́lẹ̀ ni àbí kí ni. àbí dáwọn lóhùn àbí kí ni. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ayé ń ṣe gbogbo yín pátápátá ni bẹ́ẹ̀ ni now nǹkan kan wà nínú tẹ́ fi ń pamọ́ fún mi o nǹkan kan wà nínú gbogbo yín àgádá àgodo dẹ̀ ní ẹ̀ẹ́fínú hanra yín èmi ti ń bẹ̀ pé kẹ́ jẹ́wọ́ sí ẹ̀ jẹ́wọ́ mi dẹ̀ bẹ̀ pé kẹ́ jẹ́wọ́ mọ́ àmọ́ tẹ́ ẹ̀ bá jẹ́wọ́ fún mi wàhálà ẹ̀ máa jẹ́wọ́ fún àwọn ẹ̀ jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá nígbà tí a bá máa fi jẹ́wọ́ fún ọlọ́pàá yẹn inú kan ti nojú ẹ̀ nìkan fọ́ kán nu apá ẹlòmíì kò kán nu iná ẹlòmíì kò ya ẹ̀ mọ̀ ń gbà náà ẹ̀ mọ̀ pé kékeré kọ́ ni. màá sìn ní bèbè ẹ̀wọ̀n ni. ẹ sà ní àárọ̀ ìsà èmi wà ní gate but mo rí kúkú wo tó kó àbọ̀ jáde láti inú ilé abẹ́ni sà. ẹni tó sọ bẹ́ẹ̀ ò ní dáa kò ní dáa bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ yóò kú ni àkútúkú ẹ̀ lẹ́nu ọ̀run tó bá tún kú tẹ́ kò ní kú rẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ wọ́n rí èmi. máa gbọ́. àgbàlagbà ni tó bá ṣe pé ọgbọ̀n ọdún náà bá dákún èjì ẹ gbére ni òòṣà náà ọmọ ẹ wàá jẹ́wọ́ tó bá yá bẹ́ẹ̀ mo sọ fún yín o. ọ̀rọ̀ tó wà lẹ́yìn yóò le wọ́n sọ pé wọ́n rí o pé o kó agbẹ́jáde láti inú yàrá ẹ̀ ṣé o kò tọ̀ lọ́mọ tó fojú sí o máa fi arúgbó ara ṣẹ̀wọ̀n kó jẹ́wọ́ sìn òrùka 10 million òrùka 10 million. ẹ sà pọ̀ ní rẹ́ẹ̀pù mi ó rẹ́ẹ̀pù mi sà pọ̀ ní rẹ́ẹ̀pù mi. kí ni tí wọ́n rẹ́ẹ̀pù. ó fẹ́ mú mi sáà rí ilé náà pa náà ní rẹ́ẹ̀pù mi. òwò àbáyà náà ń ṣe mí ẹjẹ́ bá sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ ń lọ sí ẹ̀wọ̀n ni ìgbé pátápátá ṣé mo pàgbàlagbà ni wọ́n ọmọ ẹ̀jẹ̀sìn pẹ́lẹ́ wọn. ajínà tútù orí èmi nínú yàrá kan. àbí wọ́n kọ́. ní èmi àbẹ́lòmí ojú ti relé díẹ̀ ọ́. èmi náà juwọ́ sẹ́nu kòtò orí rẹ̀ burú wọ́n lọ́dẹ àdá yìí wọ́n juwọ́ sẹ́mi lọ́kọ̀ yìí èmi náà juwọ́ sẹ́nu kòtò orí rẹ̀ burú. báwo kí ló bí wọ́n náà máa sìn àdéhùn orúkọ má ṣe bẹ́ẹ̀ ṣé kọ́ wá padà sẹ́yìn kan kábí. ṣé kọ́ sí adúrú mi ní èjì tí mo wà kí n tún lọ ẹ̀wọ̀n. ẹ máa wà lọ ó sì àwọn ọlọ́pàá. ẹgbẹ́ wọn tí ní kí wọ́n ti lọ́ máa sí ilé ẹ̀wọ̀n. ìjẹ̀gùn máa padà sí kọ́tò mú lọ sọ́dọ̀ àlẹ́ pọ̀. ìjẹ̀gùn máa padà sí wàá sọ̀rọ̀ ìfọ̀ ìpadà lẹ́kọ̀ọ́. ẹ̀yàwó ta lórí o ta lórí.